káàbọ̀ padà sórí ètò bàbá ètò gbogbo ojú tó ń wò mí nínú ilé ẹ wá wò ó ogun tẹ́ tí wọ́n fi ń wò mí ò wà ní fọ́ pẹ̀lú àṣẹ Ìdùmarè etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di wọ́n fi lè dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ń pè mí tí wọ́n ń kí mi ní 9-10 lórí Facebook pé Lára Olúbọ̀ ètò bàbá ètò ètò ni ọ̀pọ̀lọpọ̀ tẹ́ sọ fún mi pé ó ń ṣe nǹkan ribiribi nínú ìgbéyàwó wọn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa náà kọ́ Ọlọ́run ọba ni ẹ̀yin náà mọ̀ pé ọlọ́àbàtà ní mọ́dọ̀ ṣàn ọlọ́àbàbà ọmọ òní mọ́mọ́ yan òwe àyín àgbàlagbà ní òtó tó ṣe bí òwe ẹ̀yìn àgbà òwe ni kí n máa pa kí n máa wá máa fi kọ́lé bàbá ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan ẹni kò sí olùṣọ́ ewúrẹ́ kò sí olùṣọ́ màálùú kò sí olùṣọ́ ejò gan pàápàá olùṣọ́ àgùntàn ní gbogbo wọn ń jẹ́ and of which olùṣọ́ ejò ló pọ̀ jù nù wọn olùṣọ́ ìkòkò olùṣọ́ ẹni bíi kí la lè ṣe sí ọ̀rọ̀ yìí ó kàn dandan ká jáde sọ̀rọ̀ ara wa ó kàn dandan ká gbàdúrà ó kàn dandan ká da ojúlẹ̀ báyìí ká bá lè rí mú kí la fẹ́ ṣe àwọn èèyàn ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ a lot of people don go through so much in their marriage ẹkún mà pọ̀ o sísítà kan bá mi sọ̀rọ̀ láti ìlú Abẹ́òkúta ó ní òun lòún gbọ́ bùkátà ní ifá tó stage kan ó wá sún mi nítorí wípé kí lòun lè ṣe láti jẹ́ kọ́kọ́ òun ó jókòó sílé máa sọ ok kí nìkan tóun lè ṣe tí á stop láti máa na òun máa tún even still ó sì ń nà kò jókòó sílé kò bá gbọ́ bùkátà ó lóun fẹ́ jáde ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ kó má jáde ẹlòmíràn pè mí á ní àwọn ò lè kíìsì ọkọ ẹ̀mí tó pé kéèyàn máa kíìsì ọkọ ẹ̀nu lé pé ọkọ wọn ò kì í fọ ẹnu ó dẹ̀ máa ń bí òun nínú ẹlòmíà ní ọkọ wọn fẹ́ bá òun ṣeré lọ́kọláya kò ní sí pé kó sọ pé káwọn jọjọ ṣeré ṣe gbiná wọn ní kò sí yẹn àfi kó sọ pé látàn wọ́n tẹ̀ di látàn ó dẹ̀ wọlé wọ́n dẹ̀ ti wọlé ó dẹ̀ jáde nìyẹn ó ní ẹ máa sọ pé obìnrin ń yàlè kí ló dé tóbìnrin òfin ní yàlè ṣé rí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ìgbésẹ̀ jẹ́dẹ̀ mọ̀ pé tó pẹ́ àwọn méjèèjì wọ́n ti wora wọn dáadáa wọ́n ti gbàdúrà níbi tó tọ́ tó ti ṣì wọ́n lọ́nà tó ti wò ó dáadáa irú àwọn nǹkan báyìí ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ kí la lè ṣe sí kó má ṣẹlẹ̀ mọ́ mo fẹ́ kí ìgbéyàwó máa dalẹ̀ bọ́dẹ̀ mọ̀ pé pẹ̀lú àṣẹ Èdùmàrè bọ́lọ́run ṣe ń jẹ́ Ọlọ́run tó wà láàyè síbẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run alààyè lórí Orísun yìí ìgbéyàwó á bẹ̀rẹ̀ sí ní dalẹ̀ láti ẹni lọ pẹ̀lú àṣẹ ti Èdùmàrè bàbá ẹ dákun kí la lè ṣe sí àwọn tó ń bọ̀ kán má ṣe mistake mọ́ àwọn tó wá ti wà nú ẹ̀ tó ti wà nú ẹ̀ tó àfẹ́ kán kúrò nílé ọkọ tá a fẹ́ kán kọ ìyàwó sílẹ̀ kí la lè ṣe sí. n tá a lè ṣe sí pọ̀ ó pọ̀ lọ because nítorí bí kálukú ṣe fẹ́ra wọn a kàn ń wo Bíbélì Yorùbá ní ìgbéyàwó dùn lọ́sìn dín ọkọ tún mi gbé fẹ́ tó gèṣe tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu tí wọ́n sọ pé bóyá tí wọ́n ń kọrin yẹn tomorrow no more you are married today you are married forever abẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ni. ṣé rí wedding tó ṣe yẹn lásán ó ti kó bá torí ìràwọ̀ rẹ̀ kì í pariwo. ìkọ́kọ́kọ́ nìyẹn. kéèyàn kó bá lè yé àwọn ará lé dáadáa ẹlòmíì ìràwọ̀ rẹ̀ kì í pariwo àtọ̀. òun dẹ̀ ní. ó wù kó ṣèyàwó aláriwo. ṣùgbọ́n kò wọlé rẹ̀. ẹlẹ́dàá yìí ló dé jà jù. n tó bá fẹ́ lẹ́ẹ̀ bá fẹ́ bí bó ṣe wà lọ́rọ̀ pé kẹ́lòmíì mọ́ pariwo lórí ọ̀rọ̀ gbéyàwó lọ́rọ̀ ló wà lórí ọmọ nígbà tán bí tán sọ pé ẹ mọ́ pariwo lórí ọmọ yìí o ẹlòmíì nígbà tí wọ́n bí ìkómọ tí wọ́n ṣe ló kó bá ìgbésí ayé ẹ̀ ó lọ dúró dọjọ́ iwájú tó táwọn ní ká tan ọ̀rọ̀ yìí ibi tí ọ̀pọ̀lọpọ̀ problem yẹn ti wá ó pẹ́ ká ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì wedding yẹn wọ́n ṣe wedding kì í ṣe pé bá pé wọn kì í sọkọ ara wọn kì í ṣe ìyàwó ara wọn ṣùgbọ́n mo fi àsìkò yìí sọ fún àwa tí wọ́n wá síwájú wa fún ìtọ́ni fún àpẹẹrẹ mi tí èèyàn bá wá sọ́dọ̀ mi sìn ó lè jóbìnrin tó wá sọ́dọ̀ mi èmi ò fìra tèmi sípò ní kí lórúkọ ọkọ tó fẹ́fẹ́ tí n bá rí pé nígbà tí mo gbàdúrà yẹn spirit ẹni yẹn ò jẹ mi dáadáa bí mo ṣe fẹ́ máa ní kẹ́ni yẹn padà wà níjọ́ kejì máa wádìí ẹ̀ lóru nítorí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ó máa ní àárọ̀ kò ní lọ́sàn-án ọ̀sán gangan lẹ́ẹ̀dẹ̀ máa mọ tán ń pè nígbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó kò ní láàárọ̀ ọ̀sán àtàlẹ́ ló máa ní àwọn ìgbéyàwó kan ń bẹ yóò ní àárọ̀ yóò ní ọ̀sán kò ní ní alẹ́
àwọn ìgbéyàwó kan ń bẹ tó jẹ́ pé lóòótọ́ ọkọ àti ìyàwó ni wọ́n ṣùgbọ́n ọkọ yóò lọ sin ìyàwó yẹn ni tọ́wọ́n máa wí sìn wá ní obìnrin yẹn ó ti mú ọmọ àwọn lẹ́rú ọ̀nà méjì ni o ẹnì kì í ṣàwò ó kún sọ́nà méjì nígbà tí ọkùnrin tó pàdé ọmọbìnrin ìràwọ̀ ìyàwó ó ju tọkọ lọ ó dọ̀ràn yóò mú tiẹ̀ lẹ́rú ní àsìkò yẹn gbà tán fẹ́ra wọn nǹkan wá ṣe bẹ́ẹ̀ ni kó ṣe fìyà fún ọkọ ọ̀nà ìyàwó bẹ̀rẹ̀ sí ní là tó wájà yìí náà kí lẹ́sọ̀ ẹ ní àsìkò tí lágbájá wọlé ọmọ wọn ní nǹkan change fún ọmọ wọn ṣùgbọ́n ó ti lo àsìkò ẹ̀ ọ̀nà tiẹ̀ ńlá ọkọ bẹ̀rẹ̀ sí máa yáwó lọ́wọ́ ìyàwó bọ̀ ṣùgbọ́n ìgbésí ayé wọn lọ smoothly ojú tẹ̀yìn fi ń wò kọ́ ni ará àtà ó fi wò kọ́ lẹ́bí ó fi wò ó ìgbéyàwó yẹn ti ń fara pa nìyẹn ṣé wọ́n láàrin yẹn inú ìdílé ìyàwó mọ̀ dùn pé ọmọ àwọn ilé tó dáa ló wọ̀ ìdílé ọkọ ó ní kó sì bá tọmọ àwọn jẹ́ báyìí kó bá tiẹ̀ jẹ́ o ilé ayé la ti bá pé fẹ́ńjà ni a lè tóra wa a lè tóra wa. ọ̀rọ̀ yìí ó. ìràwọ̀ ẹ̀fọ́ gbọ́dọ̀ ìràwọ̀ àwọn kan nìyẹn kò sí ọkọ tó lè fẹ́ ọkùnrin yóò mọ ṣògbónú ọlá ẹ̀ ní ìràwọ̀ rẹ̀ yóò mọ mú gbogbo ọkùnrin lẹ́rú ní àwọn kan nìyẹn. bákan náà làwọn kan àtọ̀jẹ́ wípé nígbèésí ayé ẹ̀ bí ẹgbẹ́ ẹ̀gbẹ́ ẹgbẹ́ ìyẹ́ ẹ̀ àwọn ni wọ́n máa ṣàbíamọ fún wọn tí wọ́n ti wá ọmọ tí wọ́n rọmọ bí ṣùgbọ́n ẹ̀kan tó ń bá kọlù wọn báyìí sẹ́ẹ̀pọ̀bìnrin ibi tó ti rí ayọ̀ kí ló máa ṣe gbogbo ìgbésí ayé ẹ̀ àrùn síbẹ̀ nígbà tó ń bẹ̀rẹ̀ sí fẹ́ tọ́nà ẹ̀ láì nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ náà táwọn náà rọmọ bí táwọn dẹ̀ rí pé lásìkò tẹ́ni ìpàdé ọ̀rẹ́ àwọn ìgbésí ayé ẹ̀ ló bímọ àwọn náà dọ́gbọ́n ọgbọ́n ọkọ ò ní lọ́kàn pé òun fẹ́ bá wọn sọ̀rọ̀ o ṣùgbọ́n wọ́n á dá ọgbọ́n wọn á rin àwọn ọ̀rìn kan òòjọ́ tí ojú bá rí náà sọ ló máa pa wọ́n kàn iná wá kí ọ̀rẹ́ wọn ńlé wọ́n ti mọ táìmù tí ọ̀rẹ́ wọn ò ní sí ńlé àwọn kan kọjá lọ làwọn ní káwọn yà from there igi mú ẹlẹ́dìí ó wọgbà nígbà tí yẹn bá máa mọ̀ sí ṣé pé another ogun kan tún nìyẹn orí mo sọ pé ọ̀rọ̀ ìgbéyàwó ó dùn ó lárinrin kò last gbogbo ẹ̀ ló ní ìpìlẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé a gbọ́dọ̀ mọ kíyèsára ká sì mọ gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ ìkan nìyẹn bákan náà ìyàwó mi ìgbéyàwó yẹn dáa lóòótọ́ ṣùgbọ́n kan bẹ nídìílé ọkọ ó ṣeé ṣe kó jẹ́ pé ìyá bàbá ló ti ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n lọ dúró de ọmọ ó ṣeé ṣe kó jẹ́ pé bàbá ló ṣẹ̀ oníbèlè sọ fún wa wípé kíyèsí àwọn bàbá wọn ti jèso àjàrà ìpọ́n èyí sì ń kan àwọn ọmọ láti ìsúwà gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé ẹ jẹ́ ká máa rántí pa bí ọmọ sílẹ̀ o nítorí bí àlọ́ bá lọ àbọ̀ ó bọ̀ ọ́ àgbéyàwó kan dẹ̀ ń bẹ tó jẹ́ wípé bóyá ẹni yẹn gba ọkọ rẹ̀ ni á dẹ̀ rẹ́rìn á bá dọ́rẹ̀ẹ́ ṣẹ́ni gbogbo wa bá ṣe wà yìí ojú wa lè rí rekete bákan náà ká jọra ṣùgbọ́n àwọn kan dàgbà níkùn wọ́n máa wá sí wedding yẹn ó pọ́sùn kò jẹ́ pé òun gan ló máa ra màálù wedding ó pọ́sùn kò jẹ́ pé òun ló máa ṣe ìnáwó bachelor's eve àbúlẹ̀ ṣe máa ń pè é bachelor ṣe rí bachelor's eve yẹn ẹ rí pé bí àsun kankan ní tí ó bì náà ti sun jẹ yẹn. kábíyèsí nǹkan tó máa bí. wọ́n ti confess lọ́dọ̀ tèmi rí tí mo ní kí làtúnṣe ẹ̀ kì í ṣe tí mo sọ lórí ẹ̀sọ́ yẹn bàbá rẹ̀ ẹ̀kọ́ yan lérèfé bàbá ẹ̀ yan lérèfé nǹkan tó máa bí òun ló ti sun jẹ fún àsun. òun náà ti sun jẹ yẹn. so ọlọ́run kó ṣe rí ọ̀rọ̀ gbéyàwó n tó mo mọ̀ ń bẹ̀ ni pé ká gbàdúrà ká wá ìtọ́ni gidi gan-an àwọn kan ń bẹ wọn àti ìtógbéyàwó ṣe wọn á ṣe and then ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àtọkùnrin gold digger lady yẹn òun bàbá ẹ̀ ni lọ́ọ̀yà ni òun bàbá ẹ̀ ni kinní kan ni n tó wù yẹn ló padà pa lady yẹn kọ́ ló máa pa torí kò sẹ́ni tó bá ti wá láti ilé olówó tí ìwọ ọ̀dẹ̀ lówó lọ́wọ́ ọ̀dọ̀ ọ̀ràn yẹn kó ráì díẹ̀ yes ọlọ́run kó ṣàánú fún wa ni ṣé wọ́n sọ pé ó dáa ọmọ olówó ló gbọ́dọ̀ fọmọ olówó ní ìsọpọ̀ ọmọ olówó ló gbọ́dọ̀ fọmọ olówó àbí ọmọ olòṣì ó gbọ́dọ̀ fọ olòṣì àyìn kò gbọ́dọ̀ fẹ́ ọmọ olówó equation yẹn gbọ́dọ̀ balance because tó bá fi sọ́tún kó sì gbé tó fẹ́ fi sọ́sì díẹ̀ kọ́tún náà tún hẹ̀pọ̀ ẹ̀ kó jọ dọ́gba ni ní tí obìnrin tí ọlọ́run bíbélì pé obìnrin lọ́dọ̀ ọkùnrin ni olùrànlọ́wọ́ a gbọ́dọ̀ máa kẹ́ obìnrin bíbélì ní ẹ máa bá àwọn aya yín lò gẹ́gẹ́ bí ohun èlò aláìlágbára àmọ́ obìnrin kan mẹ́ta ti gbáǹgì lórí o. so that means wípé owó ọkọ wa àwọn obìnrin owó ọkọ wa àjọjọ níní owó títa àwọn obìnrin owó tiwa ni your money is our money and my money is my money. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ bíbélì sọ pé nígbà náà ni wọ́n di ara. bàbá ẹ̀ kọ́ta sọ ní ìsinmi. n tẹ́bi kọ́ sọ sábì yẹn o
ẹni àwọn ohun èlò aláìlágbára kí ẹ̀yin ọkùnrin ní orúkọ tí bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ kẹ́ ẹ máa tọ́jú àwa ìyàwó yín. mi ì ní kí wọ́n má tọ́jú obìnrin àmọ́ kí àwọn obìnrin náà wọ́n máa fi ọ̀wọ̀ tó bá yẹ kó fún ọkọ wọn. mo fi ṣan sí ni mo sọpọ́ọ̀tì àwọn obìnrin ni mo fi ṣan sí pé ohun èlò aláìlágbára ká má ṣiṣẹ́ mọ́nú ilé. mi ì ní ẹ má ṣiṣẹ́ o. ẹni ká má ṣiṣẹ́. orí afẹ́gùn la wa o mi ì ní ẹ má ṣiṣẹ́ o. kí obìnrin fi rẹ̀ sí ipò ọ̀wọ̀ kí ọkùnrin náà kọ́ dẹ̀ fún ìyàwó ẹ̀ ní ọ̀wọ̀ tiẹ̀. mi ì ní kí ọkùnrin kọ́ wá di ẹrú fún ìyàwó ẹ̀ nínú ilé kì í gbọ́dọ̀ ṣe pé kí ọkùnrin náà kọ́ wá sọ ìyàwó ẹ̀ di bàrà. so kí ọ̀tún wẹ òsì. kó sì wẹ ọ̀tún. kí òsì wẹ ọ̀tún. ọlọ́mọdé kọ́wọ́ yẹn mọ́. kọ́wọ́ dẹ̀ mọ́. ta ló lè jẹ nǹkan elépo ní ìsìn kókò fọwọ́ kan nìkan pété pété ti ṣe bí gbọ́dọ̀ lu ọwọ́ òsì láti fi fọ̀ ọ́. ẹ̀dẹ̀ wo gbéyàwó mélòó la ṣe ní ìsìn a máa mú mẹ́gbẹ̀ẹ́ báyìí nítorí pé olùrànlọ́wọ́ la jẹ́ fẹ̀yìn ọkùnrin o. ṣé mo lè wọlé mi tẹ́ ẹ sọ yẹn. ẹ wọlé. ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lẹ́rí tí wọ́n dira wọn báyìí táyì náà wò pé bó mrs lágbájá mr lágbájá ẹni sọ̀rọ̀ gbogbo ọmọ tó bí fọ́kọ ẹ̀yàn ńkọ́ lónìí. ṣé mo sọ pé ọ̀rọ̀ ìgbéyàwó n tó wáìdì gan ìwọ̀n abánú ẹ̀ lákànlé máa mú because àárín ọlọ́run ọba nìkan ló lè tó kì í dẹ̀ ṣe gbogbo àṣírí ní tú àṣírí tó lọ́ máa fẹ́ kó tú ló máa tú gbogbo àṣírí kọ́ ló máa tú. fún àpẹẹrẹ ń sìn ẹ̀rí ẹlòmíì wọ́n á ru ọmọ yẹn wọ́n ní carbon copy bàbá ẹ̀ ni ó jọba jẹ́ mẹ́wàá ìyá lọ́mọ kú nǹkan lónìí. mo ti rí èèyàn kan tó jẹ́ wípé ní ti tiẹ̀ ó rò pé ọmọ Iléṣà lòun nígbà tí Ọlọ́run dẹ̀ máa lò yín fún lẹ́fẹ̀ẹ́ á mọ̀ pé ibo paraku ń bà bẹ́ẹ̀. obìnrin ẹ ṣọ́ra yín. rárá kí sọ̀rọ̀ ẹ ṣọ́ra yín lóòótọ́ ni nígbà tá lóòótọ́ náà gbé èmi náà ti ń wò pé èmi ò jọmọ Yorùbá báwo ìfẹ́ wá bàbá mi wọ́n ti ẹ̀dẹ̀ ní ọ̀rẹ́. irú ẹ̀ pọ̀ ń ta ó pọ̀ gan-an ṣùgbọ́n ṣe rí kárí òun kọ́ ni kókó solution. gbogbo yẹn ló máa le. òun náà ni ẹ̀ ló ń jẹ́ pé ṣe rí àwọn bàbá máa ń sọ̀rọ̀ kan ṣé kí n ẹ máa gbọ́ atákùn wọ́n ní ẹni tí ìyá rẹ̀ ò tí ì kú kò tí ì bọ́ lọ́wọ́ máa lè. yes ẹni tí ìyá ò tí ì kú kò tí ì bọ́ lọ́wọ́ máa lè obìnrin lọ́mọ ẹni tó lọ́mọ. bàbá ẹ̀ kọ́lọ́hún ṣàánú wa kọ́lọ́hún ṣàánú wa lẹ́ẹ̀kan sí kọ́lọ́hún ṣàánú wa bí ìpé gbogbo wa lọ́mọ àlè o mo kàn fi ṣe àwàdà ni o ẹ̀yin náà mọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ mi ẹni tó bá ti tabẹ̀ ẹ dákun ẹ̀yin ìyá mi àti bàbá mi nínú ilé ẹ má fi ṣèbínú mo máa ń fi tọmọdé sọ ni tàgbàlagbà ní kẹ́ ẹ bá mi fi gbà á ẹ jẹ́ ká lọ sílé agbára gbogbo tó ń wò mí nínú ilé tí mo bá padà dé àtẹ̀mí àti bàbá ẹ̀ lájọ máa kẹ́sẹ̀ tó lájọ máa ká ẹsẹ̀ ńlẹ̀ lẹ́ni ẹ dákun ilé tó bá ti ṣe tiwa ń bẹ̀ ẹ jẹ́ ká mú lọ́lọ́kan òjọ̀kan ẹ má rò pé nítorí pé bóyá àkàn sọ̀rọ̀ à ń sọ kí gbogbo àbá lè kàn gbọ́n kábàá lè kọ́ ìmọ̀ kábàá lè kọ́ òye ẹ̀yin náà mọ̀ pé ilé ayé gangan lolùkọ́ kò sí èèyàn kankan tó gbọ́n tán ẹ jẹ́ ká mú lò kó bàa lè dà fún wa ni ká má ṣe ẹsẹ̀ gbé nítorí pé lórísun a fẹ́ kí ìgbéyàwó kó máa dalẹ̀ ìgbéyàwó ti yín àdàlẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ jẹ́ ká lọ sílẹ̀ agbára tí mo bá padà dé àtẹ̀mí àtàlejò mi lájọ máa wọlé dé Láyọ̀ Olúbọ̀ lórúkọ tèmi ẹ kú dédé àsìkò.